Ọmọ Oòduà, ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, ó ti ṣẹlẹ̀. Ọmọ Yorùbá, mi mọ bá ṣe fẹ́ survive eléyìí o, torí intelligent information tó kàn wá lára báyìí. Èmi ò mọ ọgbọ́n ta fẹ́ lò ó. Tí bá wá ṣàlàyé ẹ̀tàn, tó bá ní ọgbọ́n kankan ta lè lò láti fi borí àwọn Fúlàní lórí pílánì, ẹjọ́ torí Ọlọ́run gbogbo Ọlọ́run bẹ gbogbo ẹjá pàdé ní comment section. Mo ní láti sáré wá ṣe fídíò ẹ̀rí pé mo wà sọ́pọ̀ untied because mo ń ṣiṣẹ́ lọ́wọ́, mo ń tún àwọn kankan ṣe lọ́wọ́ nílé yìí. But bí mo gbọ́ information gbà mo ní mo tẹ́lẹ̀ sọ pé about 4 days ago dájúdájú òótọ́ ni. Ọmọ Yorùbá, mo sọ fún yín, mo ní tẹ́ bá ti wà lórí ìkànnì mi ọmọ yín máa bí ẹjẹ́ kọ̀ọ̀kan yín máa balẹ̀. Ẹ má máa tẹ̀lé ẹnu irọ́ ló máa ń pa gbogbo àwọn tí mo kó sọ̀rọ̀ wọn wà láyé wọn ò kò sókùú náà tí mo sọ̀rọ̀. Ọmọ Yorùbá eléyìí ó ti dójú ẹ̀. Now àwọn bàbá wa ẹ ká kọ́ ṣe gbòòsà mẹ́ta fún àwọn bàbá wa gbòòsà iye ọmọlúàbí nìyẹn, ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ iye ọmọlúàbí ni. Mo sọ ọkọ fún yín ní early last year, mo náwọn bàbá wa kan tó jẹ́ ọba tó dúró tán wọ́n ní láti wákàtí yìí lọ àwọn ti wà pẹ̀lú ọmọ Yorùbá pé anywhere ẹ̀yin tẹ́ bá rántí pé mo sọ̀rọ̀ yẹn ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa tẹ́ bá wa signify ní comment section káwọn èèyàn lè mọ̀ wípé ohun tó bá gbọ́ lẹ́nu máa bí òye wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa padà yé wọn tó bá yá wọ́n á padà wípé kedere ni. Òun ló ṣe ń dùn mí fún so many people tó yẹ pé tó bá ti lè rí fídíò wà publicize báyìí instead of kọ́ gbé thread sẹ́gbẹ́ kan kọ́ wo information tó wà náà tí máa bí tv sọ wọn ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọmọ yẹn kí ni mo rà ń gba anybody kò dẹ̀ ṣe tó lẹ́rìí tó lè fi àmọ̀tọ̀ owó lọ́wọ́ òun àbí kíní kan kìnì kan ní ó pè mí bí mo ṣe ń wá sójú screen àwọn olólùfẹ́ mi tí mo ń bá wọn sọ̀rọ̀ báyìí tí bá nídìí ẹni tí màá sọ ìmí wà at least nígbà míì wà àti máa ń rí 3-4-5% ibi tó máa ń lọ́wọ́ it's okay dandan ọkọ ní 100%. Ọlọ́run lè wòye ọ̀kan tuntun tó máa ṣe nǹkan tó yọ 10 million lè ṣe fún yàn. So èrò kan lèmi ń wá lórí channel mi èèyàn lèmi ń wá inú mi dẹ̀ dùn kọ́ lọ́wọ́ fún mi léèyàn kò fún mi lérò torí tó bá jẹ́ pé èrò ló ń wò mí ni pẹ̀lú kan táwọn èèyàn ti dánwò lórí ọ̀rọ̀ máa bí ní bísíìsì máa bí mọ́ lágbára Ọlọ́run mi ní sú yẹn ní sú mi gbogbo àwọn tó bá sọ pé káwọn gbá máa bí wọlé àwọn ló máa wọlé tó máa wọlé tán ráúráú tí ayé ò ní gbọ́ wọn mọ́. Kí ni mo ṣe fún yín? What have I done? Mi ò rí ti yín rò. Mo ń fi táìmù tèmi fi make research ni. Mo ń fi táìmù tèmi fi plan bí ayé mi ṣe máa da. Mo ń fi táìmù tèmi plan bí ilẹ̀ Yorùbá ṣe máa dúró. Ẹni tí ó bá ti ní nǹkan ṣe ló máa ń tẹnu bọlẹ̀ káàkiri. Ẹ má lọ jáwọ́ bẹ́ẹ̀. Now, information tí mo mú wá rí. As a matter of fact, information tí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tún sọ pé rọ́ọ̀lì torí pé wọ́n ẹnìkan stoop low débi pé máa bí gbogbo tó ń sọ yìí rọ́ọ̀lì because òun máa ń gbọ́ kókó onúwèé ìròyìn láàárọ̀ àárọ̀ lórí rédíò ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ díẹ̀ ló máa ń gbọ́ bẹ́ẹ̀ òun kì í wọ́n rò pé a sì ní ríyàn báyìí láàrin wa tó sì ń rò lọ́kàn pé anything tó bá jẹ́ nǹkan burúkú tó ṣẹlẹ̀ wá sọ lórí rédíò tàbí tẹlifíṣàn newspaper gan-an ò tó bẹ́ẹ̀ ó lójú kan tí wọ́n lè sọ ohun tó bá ní kó sọ ni tí ò má bẹ́ẹ̀ kó sọ wọn ní sọ so báwo ni wọ́n fẹ́ gbọ́ ọ̀pọ̀ tí màá ti sọ bẹ́ẹ̀ sì ni pé ohun tí màá ti bá sọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ̀. Ọmọ Yorùbá àdúrà wa gbà torí tí àdúrà wa ò bá gbà ní strategy táwọn Fúlàní tún yí sí ìyàwó Fúlàní ajínigbé ni wọn ò ní yí sí. Now they are now forced to always change strategy nígbàkigbà tá a bá ti sọ̀rọ̀ torí pé Yorùbá ò kì í ṣẹran rírọ̀ àwa Yorùbá a kì í ṣẹran rírọ̀ a kì í ṣe ní ọkọ̀ wà lọ pé kíní Yorùbá ò sí irú ẹ̀. Now ọmọ Yorùbá ibi tíṣẹ́ ìjọ kan wá rèé o àwọn Fúlàní a gbọ́ pé wọ́n pín ìpàdé kan sí Kenya allegedly wọ́n confirm information ni but èmi believe torí àwọn sources tó sọ̀rọ̀ yẹn tí ó bá ti pé
tí bá ti sáré wá sọ báyìí tí bá ní kí n kọ́kọ́ dúró kí n délé kí n múra ẹnu iṣẹ́ mu àbẹ́mu sáré wá ṣèkọ́ tí mò ń ṣe ni so don't look at my appearance ní tí mo fẹ́ sọ ní pé gbọ́. Now ẹ máa rí pé ìròyìn kan jáde níbi àmì 2 days I think it's either yesterday or day before yesterday ní information yẹn jáde. Bí mo ṣe rí information yẹn mo ní yes fantastic dájúdájú ohun tí bàbá yìí sọ òun ni ó ṣẹlẹ̀ yìí òun ló ṣẹlẹ̀. Kí ni nǹkan tí wọ́n sọ? Ẹ jẹ́ kí kọ́kọ́ fi ti ìyẹn ìwọ̀nyí ná kó tó di pé màá ṣẹ̀ṣẹ̀ wá sílẹ̀ tọ̀dọ̀ tèmi jáde àbí pípé wọn yẹn. Gbogbo ara gbọ́ gbogbo ara rí headline newspaper níbi tí Katsina State Government tí wọ́n ti ń bẹ court pé kó release àwọn terrorists. Mo fẹ́ ka díẹ̀ fún inú kìíní yẹn nǹkan tí Katsina State Government automatically governors Katsina ni wọ́n sọ yẹn. Ẹ máa gbọ́ o, Katsina Government request court assistance to release 70 suspected bandits as part of peace initiative, confidential letter revealed. The Katsina State Government is seeking the court help to free 70 suspected bandits as part of a peace deal. According to reports, the government has initiated a people-centered security framework to address insecurity in the state, which include kinetic and non-kinetic measures. The state efforts have to lead to a 70% reduction in criminal activities in 16 of 24 most affected local government areas. Governor Diko administration has prioritized livelihood program for women and youth, agricultural mechanization and rehabilitation of social infrastructure to support the peace process. The move to free the suspected bandits is likely part of the ongoing peace negotiation with armed groups in the state. However, some critics argue that such deal may not be sustainable without federal government support and coordination. Ó gùn gan mi lè ka gbogbo ẹ̀kan fún yín torí mi fẹ́ kọ́ mọ bí information yẹn ti wá and orúkọ ẹni tó dẹ̀ dínkẹ́ lílẹ̀ ó jẹ́ ìrọ̀tẹ́ pé ẹ ká fi yẹn lẹ̀. Nǹkan tí mo kà ibẹ̀ ẹ̀kọ́ mò ń lọ o ó níbi tí mò ń lọ gangan. Ibi tí mò ń lọ ni wípé wọ́n lọ ṣe meeting ní Kẹ́yà. Àwọn Fúlàní tẹ̀rí wọ́n lọ ṣe meeting níbo ní Kẹ́yà closed door meeting. Nígbà tí pàdé yẹn lọ àwọn kan lára wọn ṣe mọ̀ pé kò sí bí nǹkan ṣe lè burú tó tẹ bá dá ọ̀rẹ́ àwọn ọmọ burúkú kò lè le títí kẹ má ní ọ̀kan ṣoṣo tó máa bẹ́tà ju gbogbo àwọn yòókù lọ. Ọmọ Yorùbá kó tó di pé nǹkan mẹ́ta mo fẹ́ sọ fún yín mo ti sọ ẹyọkan ẹ̀ mo kàn fi yẹn fi ṣarajọ fún yín ni kí gbogbo àlè ti jọ come together kó tó di pé máa bọ́ síbi àgbà mi ètò. Now kì í sáré bọ́ sí kejì kí tó wá bọ́ sílẹ̀ kẹta tó lámìláka jù. Now kí ló fà á tí àwọn Katsina tó fi ń bẹ court? Kò ń ṣe àwọn Katsina nìkan o, àwọn ẹgbẹ́ kan wọ́n ti tẹ̀ báyìí máa ti sọ yẹn. Now ìdí tí wọ́n ṣe ń bẹ Katsina court ó dẹ̀ ní ìgbésẹ̀ ńlá kan tó fẹ́ gbé báyìí táwọn tí wọ́n ti wà activated ní allegedly. Òun ni wípé ṣe mọ̀ pé wọ́n ti ní shortage. Àwọn Fúlàní terrorists wọ́n ti ní 95% shortage allegedly báyìí. Gbogbo investment táwọn tí wọ́n dá fódìò ní o àwọn Fúlàní Emirates ní o àwọn bùtàjà lọ́kì nìkan ní o àwọn Fúlàní congress gbogbo ẹ̀ ti bọ́ sí zero. Àwọn tí wọ́n ti wà destroy làwọn tó wà ń ta bí àtúntò wọ́n ṣe jáde tí wọ́n ti padà dé tàbí àwọn tó ẹ̀ṣẹ̀ pé bóyá afẹ́gbéṣẹ́ fún ẹ̀dọ́gba ìjọba yìí
tàbáwọn tí wọ́n fẹ́ jẹ́ kí mítì alẹ́ ọjọ́ yẹn ṣojú wọn tó lé kúrò ní káàmpù ìkọ́ ni wọ́n bá ṣẹlẹ̀ yẹn lọ. Mo ṣe ń dáùtù gan pé ṣé wọ́n ṣe pé Sultan ti bá lọ mi ìrókù anybody but àwọn àgbààgbà Fúlàní most of them wọ́n máa ń wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn allegedly bá ṣe gbọ́ tó máa dá wọn lẹ́kọ̀ọ́ báyìí ní tẹ̀lé ṣe tẹ bá rí òkè sí báyìí tẹ má darí ìdí ẹ mọ̀ bó ti máa ń brainwash wọn láti lè get 100% loyalty wọn tó wọ́n pa ọmọ yẹn náà nílà káì tí wọ́n rò lẹ́kọ̀ọ̀kan. So anything tí ò ní jẹ́ káwọn guys yẹn kọ́ ronú ara wọn ló máa ṣe òun ló fà tó ṣe camp wọn tí wọ́n ti jẹ́ kó máa lọ ní kó máa bọ̀ because wọ́n mọ̀ pé tó bá ń lọ ní tó bá bọ̀ wọ́n lè rẹ̀ lè pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ tàbí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ wọ́n camp wọn ni. Both ammunition, both manpower, both buildings, built investment, gbogbo àwọn àdólówó ọkọ̀ tá gbogbo ti ṣe sílẹ̀ gbogbo ẹ̀ ní Amẹ́ríkà ti wá ẹ̀ pam lẹ́kọ̀ọ́ ṣoṣo. So ó jẹ́ kó máa ṣòro bí agbọ́n nísìnyí báyìí gbogbo ìjà tẹ́yìn tó ń jà káàkiri ìjà láti lè gbádà wẹ́pọ̀n padà àbí kí ló lè fà tó fi la káàkiri police station nǹkan méjì ló fà àwọn èèyàn wọn lè wà níbẹ̀ láti kó wọn jáde àti láti kó àwọn ìkọjá òkè tó bá rí bẹ́ẹ̀. Àsìkò tó wà yìí tí Nigerian army bá gbóòdù gbèsè kó fẹ́ wà fún wọn lè wà fún òdì méjì because agbára yẹn ò sí bẹ́ẹ̀ mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ padà lọ túnra mú mo sọ fún yín jọ yìí tọ́nà máa change gbogbo strategy wọn. Lára àwọn tọ́jọ́ ṣe meeting yẹn náà tọ́lọ́ ń bọwọ́ tọ́lọ́ kàn díẹ̀ òun ló ní information yìí síta torí ẹ̀ lè ṣe rí pé wọ́n ìfẹ́ ṣe mistake lọ fún orúkọ ẹ̀ orúkọ ẹni tó ṣẹ̀jẹ̀ sí mi. Now wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ kọ́kọ́ fi terrorist sílẹ̀ láti máa dùn ẹni tí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti bọ́ lọ́wọ́ ẹ̀ lẹ́ni tó jẹ́ wípé ó pa ṣé commissioner of police àbí assistant commissioner of police ló pa ìgbà tó lè ti pe PSG after some bíi 3-5 days later aṣọ ACP tó pa tàbí CP tó pa òun ló tún wọ̀ wá sáàárín àwọn tó fẹ́ jọ ṣe peace talk Sowore sọ̀nà tí Sowore bá ṣe wà wáyé a lè má gbọ́ because Sowore is a big blogger a big news platform to our reporters káwa tó gbọ́ nǹkan ẹyọ kan irú àwọn Sowore ti gbọ́ bí 100 because they have been into this for a very long time which people has gained their trust gbogbo ẹlẹ́mu kòkó ló ti tọ́ yẹn ní Sowore aláàánú ni wọ́n help you. Now ẹ wo orí àwọn ìtọ́jú kan máa bá gbé èèyàn pààyàn ló jíyàn gbé ó wà dùútì ẹ wá ní kí ilé ẹjọ́ tú sílẹ̀ can you imagine ẹ̀yin bàbá tiwa nílẹ̀ Yorùbá wọ́n àṣẹ ọmọ Adéyẹmọ wọ́n pààyàn wọ́n bàdíyà wọ́n ṣàṣe má ṣe wọ́n gbèjà wa wọ́n gbèjà wa ìlú fẹ́ẹ́ sọ pé ìjà àwọn ọba ló pọ̀ jù nínú ìjà tá à ń jà yìí ó sì ìjà kinetic combat tó nù la ṣe ń pariwo táwọn diplomacy and diplomatical document and other things to let the world notice our amalgamation kọ́ lè tẹ ìkálùkọ́ máa bá tiwọn lọ. Now ẹ wo mentality wà àwọn èèyàn bẹ́ẹ̀ ìyẹn ẹlẹ́kejì ẹlẹ́kẹta lẹ́yìn tí wọ́n sọ eléyìí màá wá play àwọn fídíò kan fún wa káwọ ní meeting tí wọ́n lọ ṣe ní Kenya they come to a conclusion wọ́n ní táwọn máa ṣe nísìnyí ni wípé àwọn ò ní olówó mọ́ nísìn láti dígbé wọ́n ní tẹ́bádẹ́wọ̀n tí ọ̀rọ̀ kan bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè Stephen
alongside ọmọ wọn bàbá gbogbo ọmọ Yorùbá táwa ọmọ Yorùbá gbà pé bàbá wa ni wọ́n ọjọ́ orí wọn ló fi mọ̀yàn bàbá tàbí tó fi mọ̀yàn ní àgbà. Bàbá mi dáadáa Dr. Chief Commander Generalissimo Field Marshal philanthropist activist Fada Oloye Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà. Ẹja máa dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yẹn. Abẹ́ tí a gbàgbé ọ̀rọ̀ táwọn bàbá yẹn sọ ni bàbá Akíntóyè ní information ó káwọn lára ní about 6 months ago tó ní àwọn Fúlàní wọ́n ní àwọn ọba ló fẹ́ fèsì nìsín láti máa jí gbé. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mí náà. Wọ́n ní kó wá ń ṣọba Yorùbá nìkan o, wọ́n ní gbogbo ọba àti emir o àti sẹ́ríkì o àti sẹ́ríkì o ẹni tí ó wà ti sí nínú kámpọ̀sì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọn. Ọba ni o, pásítọ̀ ni o, stúdẹ̀ǹtì ni o. Ẹ̀yin òbí tẹ́ bá mọ̀ pé ẹ lọ́mọ ní Nàìjíríà ẹ pe àwọn ọmọ yín ẹ fà wọ́n létí tó bá pọ́sibù gan ẹ kó wọn kúrò bí ẹ kó wọn lọ síbi tẹ́ bá wà. Tẹ́ bá dẹ̀wọ̀ tó bá dẹ̀ pé Nàìjíríà náà lẹ wà ẹ wà lójú dára kan fi sọrí ẹ̀jẹ̀ lọ dé apá àwọn ọmọ yín kọ́ ní ìfura tó gbóná áhùn débi pé lẹ́yìn tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá lọ ní kó máa dé tàbí kó máa lọ tán kó máa dé ìfura gbóná bẹ́ẹ̀ wà ní Yorùbá dáadáa a lot of things kò gbọ́dọ̀ máa fi gbẹ́nu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ yìí. Now wọ́n láwọn ò ní gbowó mọ́, wọ́n ní ransom táwọn bá fẹ́ gbà nísìn kò kì í ṣe owó not even anything. Wọ́n ní kódà bọ́ fún àwọn ní Californium per gram tó jẹ́ about $40-something million. Wọ́n ní tó bá fún àwọn ọmọ àwọn òfẹ́. Ǹjẹ́ wọ́n tó ń bèrè sí they now want human ransom. Ẹ wò pé kí ni màá bí tún sọ ẹ̀ ní ìparọ́ human ransom. Ó túmọ̀ sí wípé ẹni tó bá jí gbé nísìn wọ́n á sọ fún ìjọba pé ká tó lè fi sílẹ̀ àwọn èèyàn àwọn tó wà ní prison báyìí ẹ lọ tú wọn lẹ̀. Wọ́n dẹ̀ nìkan ń ṣe ilẹ̀ Igbo àti ilẹ̀ Yorùbá nìkan lọ́ọ́ ti fẹ́ wọ́n fẹ́ ṣe káàkiri gbogbo Nàìjíríà yìí níbi tó mọ̀ kó mú àwọn èèyàn àwọn sí káwọn rẹ̀ lágbára láti lọ fọ́ prison yẹn káwọn succeed torí Fúlàní ò sí lórí ipò mọ́. Ṣẹ́wọ̀n pé ní the other time tí Buhari wà bẹ́ẹ̀ wọ́n attack station wọ́n ṣe oríṣiríṣi wọ́n dẹ̀ tiẹ̀ lọ kò dẹ̀ ṣe pé àwọn security men yìí ò lè mú wọn wọ́n dàpọ̀ máa bó ojú wọ́n á ṣe ẹ̀kọ́ fún wọn. As a matter of fact ẹ kúrò station tó bá ti lọ kó padà sílẹ̀ allegedly ni mi lórí bẹ́ẹ̀. So can you imagine human ransom ló fẹ́ nísìnyí ọkọ̀ lè wọ school kan kó kó ọmọ bíi 500 tàbí kó kó kódà ọmọ tó máa kó lè má ju 20 lọ. Mọ́ tó ṣe nísìnyí wọ́n ti wá àwọn blogger kan mọ́ra débi pé anything táwọn bá ti ń ṣe àwọn blogger ẹ̀ máa pariwo ẹ̀ tọ́tọ́tọ́ sí gọ́ọ̀mẹ̀ntì létí. Iṣẹ́ blogger ẹ̀ ni pé láti máa draw attention gọ́ọ̀mẹ̀ntì ṣe táwọn jí gbé so that tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ negotiate àwọn ò fẹ́ owó prison báyìí ìyàwó èèyàn àwọn iye báyìí ló wà níbẹ̀. For example wọ́n lè sọ pé kirikiri yẹn wọ́n lè sọ pé ní àwọn bíi 300 ló wà níbẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ká pé àwọn student sílẹ̀. Wọ́n lè sọ fún pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ọmọ àwọn kan sí station báyìí wọ́n ti gbé lọ pọ̀ fún ìdí èyí ẹni kan lọ tú sílẹ̀ kò wá ṣe pé kó tú sílẹ̀ nìkan o kó tún gbèbọn ẹ̀ fún. Àṣà ti rí gómìnà kan tó jáde tó pariwo lẹ́yìn mẹ́ta tí àbàkàbà ọ̀tẹ̀ yẹ ọ̀ṣù tó náà ń mú terrorist òun mú lọ fáwọn ọlọ́pàá pé wọ́n bílẹ̀ ọdún pé ìbọn ẹ̀
ayé ìbàdàn tí state government bá ń sọ orúkọ lẹ́yìn mélòó wà lára máa gbígbẹ máa nírọ́ ló ń pa ó máa ra sọ̀m lọ́gbà sí ìlú ó máa ra sọ̀m lọ́wọ́ government so that wọ́n á lè fill up shortage tí wọ́n ní that shortage is too much wọ́n á máa béèrè human ransom wọ́n lè sọ pé àwọn èèyàn àwọn kan tẹ mú sí kirikiri o they are 200 in number ẹ̀ẹ́dẹ̀ ti gbà fún ọwọ́ wọn kò dẹ́ ṣe gbọ́n wọn ní ẹ̀rígbọ̀n gbódé station yín àwọn tẹ gbàgbọ́ lọ́wọ́ wọn tẹ gbébọn wọn fún wọn àwọn tí gbàgbọ́ lọ́wọ́ wọn kẹ́ ìjọba new brand abíyá rpg ní o bóyá lọ́ṣà ní o bóyá g3 ní o ak ní o wọ́n sọ èyí tó fẹ́ tẹ máa kó fún wọn tó máa kó wá bá wọn káwọn tó dé níṣẹ́ báyìí they are not even after those people again they are now after people that will make government to negotiate compulsory because opportunity àti bí politician kan kó palẹ̀ mọ́ ẹ̀ píì tó jẹ́ high politician ẹ̀ kì í pẹ́ ní ká mú èèyàn ńlá nínú ìjọba yín ká tó lè fi sílẹ̀ o àwọn èèyàn àwọn kan wà tó wà ní prison Àbújá bí about 400 ẹ fi ogun wọn sílẹ̀ tẹ̀lé kó bọ̀ fún wọn tẹ̀lé tí wọ́n yí báyìí sí tó máa fi jẹun tó máa fi débi táwọn wà ìlú Nàìjíríà ká gbọ́ fún ilé ìlú pẹ̀lú nǹkan tí mo sọ yìí ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí pẹ̀lú nǹkan tí mo sọ yìí ṣé ẹ kí Nàìjíríà fi keep continue as one kò yẹ àwọn bàbá wa dẹ̀ mọ̀ pé kò sí kankan tó ń jẹ́ Nàìjíríà mọ́ bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nǹkan mẹ́ta sí mẹ́ta nǹkan méjì ẹyọ kan méjì sí mẹ́ta ló ṣe wọ́n tó bá lọ gòkè tó bá lọ kéèlì kọ́ láyé àwọn ti bàjẹ́ nìyẹn tó bá padà pè àwọn ọmọ yìí tó bá lọ fún wọn lówó tó bá lọ gbowó kọ́ ayé àwọn ti bàjẹ́ nìyẹn ìdí méjì. ẹlẹ́kẹta ẹ̀wẹ̀wẹ̀ ǹjẹ́ mọ tó fà á tó fi gbé sísẹ́mù wá torí wọ́n ní 95% shortage. ẹlẹ́kejì torí pé àwọn ẹgbẹ́ kan wà tó ń pè ní International Fulani Congress they are all over the gbogbo àgbáyé ni wọ́n wà àwọn tó ń jẹ́ Fulani terrorist gbọ́ngàn ìyẹn àwọn ló make a decision allegedly àwọn ló make a decision àwọn ló come up with that idea of human ransom and ammunition ọmọ Yorùbá so now torí pé wọ́n ti lo system yẹn rí nílùú kan ó dẹ̀ wọ́ọ̀kì fún wọn kí ló ń pọ̀ lóyè Central African Republic ẹ lọ ka ìtàn àtìkọ́ tí Central African Republic kọ́ tó di ibi tí wọ́n dé yẹn ẹ lọ wo ibi tí ṣẹlẹ̀ lò system táwọn Fúlàní lónìí human resources and exchange of ammunition and others. We say no to crime. Yoruba people, we are peaceful people. Ọmọlúwàbí ni wá. We don't engage in crime or in any criminality act. God bless our land. Now, àwọn yẹn ló mú àìdíà yẹn wá ní nígbà tó lọ sí mítìlì Kẹ́ńyà. Tẹ́ bá lọ wo rẹ̀ kódà gan ẹ rí i pé ẹni tó jẹ́ chairman African Union ó ti gbé ẹni ẹ̀ dání lẹ́yìn tó rí nǹkan tí Donald Trump ṣe tó lọ gbé president Venezuela gbogbo ayé ló mọ̀ pé Yusuf Mahmoud tó jẹ́ African Union chairman gbogbo ayé ló mọ̀ pé Fúlàní nìyà èyí ẹ̀ wò the president African Union ọmọ Fúlàní that is not even part of us ìjọ ní lójú nígbà tí Fúlàní bá tó jẹ president Nàìjíríà Nigeria control all Africans if not all over the world
Nàìjíríà ní capacity láti bọ́ gbogbo àgbáyé. Ṣé fáàmì la máa ní àlè tó bọ́ wọn ni? Californium tààtà ńkọ́, rhodium ńkọ́, gold ńkọ́, diamond ńkọ́, ice ńkọ́, marble ńkọ́, excenteria. You can feed the world. So now, nígbà tó ṣèpàdé yẹn tó decide pé àwọn international Fulani Congress across the world n táwọn fẹ́ nìyẹn o, pé kọ́ má bèrè owó mọ́, kọ́ bẹ̀rẹ̀ sí ní bèrè human justice. Àwọn owó wa lọ sọ pé kọ́ máa gbé allegedly I'm not there, mi sí níbẹ̀. Ṣé mo sọ ọkọ fún yín, mo ní wọ́n ti pọ́ǹpù yálà ìyàwó fáwọn fake media kan, àwọn hungry media tó yẹ pé aláàkúnjẹ ni wọ́n láyé ọkàn, elébi ni wọ́n. Ibi tó bá ti oúnjẹ irú tèmi ṣe tí mo wà nínú iṣẹ́ yìí, tí mo gbọ́ formation, tí mo sáré wá dà síta, even láìwò láìṣẹ́ nìkan àwọn ò lè ṣí, wọn ò lè ṣe, wọn ò lè ṣe because they are just after that money. Now ẹ máa gbọ́ o, àwọn tó ní kó bẹ̀rẹ̀ sí ní gbé tàbí tó possible kó máa gbé, àwọn ọmọléèwé, àwọn ìyá wa obìnrin tó wà nínú àtàwọn tí wọ́n sí nínú obìnrin, àtàwọn ọmọ kéékèèké, doctor, pastor, àfáà, as in an high profile people lọ́ní kọ́ máa gbé. Tó bá tí wọ́n déjà fún alábọ́palẹ̀ lóhùn, àdẹ̀sọ fún àwọn àfáà ìgbé wípé these people are not your people. Kódà mo fẹ́ lè sọ pé ẹ̀yin tún súnmọ́ lọ́run ju àwọn eléyìí lọ. Àwọn eléyìí ṣe mùsùlùmí, wọn ò lẹ́sìn. Wọ́n kọ̀ wá lo ẹ̀sìn yẹn as instrument fún wa ní Nàìjíríà ni. Ṣùgbọ́n mo dúpẹ́ pé ìran Yorùbá dúró tán, wọ́n dúró gbòógè láyé ẹ dá padà, ẹ lájú tó wà náà. Àwọn òye yóò lájú tó wà, alájú ju àwọn Fúlàní lọ. A dẹ̀ lájú ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tó colonize wa gan lọ. Tí ó bá ń ṣe àwọn bàbá wa kan nígbà yẹn tó gbàgbọ́dọ̀ tó tún yìí ti ilẹ̀ Yorùbá ẹ̀gbẹ́ tọ́lọ́ máa mú wa o. Ìgbà tó bá ń gbé nọ́ọ̀sì, tó ń gbé dókítọ̀, tó ń gbọ́mọléèwé, tó ń gbé aláboyún, tó ń gbéyàwó lé, tó ń ṣe oríṣiríṣi, tó ń kó àwọn ọmọ èèyàn. Ẹ sọ fún mi, táwọn paid blogger wọn tó dẹ̀ ń pariwo tó fi ń call attention government torí pé wọ́n ti rí nísìnyí pé government ò rán àwọn làwọn náà ti wò pé kí má jẹ òṣìṣẹ́ àbíṣàwádà rẹ̀ wọn wà ní nǹkan tí wà nǹkan ara wọn máa dànù, nǹkan wọn ló máa sọ rẹ̀. So now ó mà ṣe o, àwọn ará bíi ti balẹ̀ ẹ̀jẹ̀ kan, kí ló tún kù? Ó mà ṣe o, ẹ jẹ́ a sowọ́pọ̀ ká ṣe ara wa lọ́kàn, kí gbogbo ìmọ̀ àti ìpè àwọn wèrè tó wà bá ṣe lé wa lórí. Ẹ sọ fún mi, ta ló fẹ́ gbé ìyá ẹ̀ tí ò ní pariwo? Ta ló fẹ́ gbé ìyàwó ẹ̀ tó wà lórí tí ò ní pariwo? Ta ló fẹ́ gbé ọmọ ẹ̀ tí ò ní pariwo? Ta ló fẹ́ gbọ́ ọkọ ẹ̀ gan tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tí ò ní pariwo? Sí lábàá ìtura sọ pé nurse, doctor, politicians, traditional rulers, elders, state elder men, excenteria. Báwo ló lè máa kó àwọn èèyàn ìjọba ò ní kó àwọn tẹ́rọ́rìsì àwọn èèyàn wọn tí wọ́n ti ní kó wọn jùlẹ̀. Ṣùgbọ́n mo bá yín gbèmọ́ Fúlàní. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira gbogbo ohunkóhun ká ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ já lọ renew, kò wá ṣe renew lásán o, ẹ já tó jẹ́ kí ìfura wà bẹ́ẹ̀, ìfura tó gbóná háúháú
àwọn kinní yìí àwọn nǹkan tí ò wọ́n ni nǹkan mi gan wà náà nǹkan tí mò ń sọ yìí tó yẹ pé ẹ lè ná 5,000 tó bá jẹ pé bíi ayédèlé ni ẹ lè ná 200 naira nígbà yẹn nígbà táwa kọ́kọ́ mọ̀ a lè ná 100 naira lórí. Now see what is going on. Ẹ sọ fún mi ṣólóyè Sunday Igboho náà ló tún pa ilé ìsìta ẹ jẹ́ ká mọ̀ o torí àwọn olórí burúkú ọmọ Yorùbá kan wà tó yẹ pé tí wọ́n máa sọ̀rọ̀ báyìí orí bàbá yẹn lọ máa ṣàmà ámà ṣéyéṣéyé rẹ pé ni do you think it's a joke?